tó fi ń lọ́hùn ọ̀fẹ́ máa fi kọ́lá dá fún ọlọ́dún ara rẹ̀. ويمحو عنك farabalẹ̀ السيئات. ẹ dákun ẹ̀yin obìnrin bolẹ̀ tìrí kẹ́ ẹ máa daṣọ ọkọ yín síbi wọ́n sí machine gbogbo bẹ̀ tí ń bá ń ṣe bẹ́ẹ̀ ọmọ rẹ̀ ò lè lálùbáríkà bẹ́ẹ̀ wọ́n sọ fún ọ má ṣe hà. aṣọ ọkọ rẹ ni o. ọ̀rọ̀ anábì ni. sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ anábì ni àdìsí ni èmi kọ́ mọ sọ bẹ́ẹ̀ lọ́lẹ̀ wá obìnrin tí ń bá ń daṣọ ọkọ rẹ̀ sínú wọ́n sí machine ọmọ rẹ̀ àlùbáríkà ọmọ rẹ̀ ní ń dà sínú wọ́n sí machine. aṣọ tara rẹ̀ ó lè dà bẹ́ẹ̀ aṣọ tọ́mọ rẹ̀ ó lè dà bẹ́ẹ̀ àmọ́ aṣọ ọkọ rẹ̀ ìwọ lọ́fọ̀ fúnra rẹ̀ pẹ̀lú ọwọ́ rẹ̀ kọ́ ọ̀fọwọ́ rẹ̀ fọṣọ ọkọ rẹ̀ làlùbáríkà ń bẹ gbogbo obìnrin tí ń bá ń bẹ house girl kọ́ máa dáná tọkọ rẹ̀ ó di ọmọ rẹ̀ ò lè lálùbáríkà. ọmọ ọ̀dọ́ ní dáná fọkọ tiẹ̀. kí láǹfààní ilé ọkọ tó lọ kí láǹfààní ìgbéyàwó tó ṣe kí láǹfààní ìfẹ́ tó lọ nísọkọ rẹ̀ ó lè dáná pẹ̀lú ọwọ́ ara rẹ̀ kọ́kọ rẹ̀ ó di ọwọ́ rẹ̀ ọkọ rẹ̀ ń di ọwọ́ house girl ọwọ́ alọ́kọ rẹ̀ house girl lóyún bóòlù ṣe ní fún lóyún ọkọ ma tẹ́sítì ọbẹ̀ rẹ̀ ni ìwọ náà ọ̀dáná fọkọ rẹ̀ láàrin ọdún mẹ́ta kò sọ́wọ́ rẹ̀ mẹ́ ọ̀hún dádì ìwà sọ́wọ́ ẹ̀ ti dáná tán ọ̀yà lọ sáfù dádì òun náà ní sáfù ọkọ rẹ̀ ẹnu tiẹ̀ ni pé kẹ̀kàn sunrun lásán ibi orun lásán kọ́ alùbáríkà rẹ̀ wà alùbáríkà rẹ̀ ń bẹ́ẹ̀ bí kọ́ ọ̀fọ̀sọ ọkọ rẹ̀ pẹ̀lú ọwọ́ ara rẹ̀ gbogbo ládàtọ̀ fọ̀ tá nàbì ní bóbìnrin bá kó ọsọ ọkọ rẹ̀. wọ́n sì máa ń sìn rèé o ta ni ó fọwọ́ fọṣọ nílùú òyìnbó yìí ta ni ó fọwọ́ fọṣọ bí wọ́n sì máa ń sìn tó bá bàjẹ́ ẹ tètè pè wọ́n pé wọ́n gbé mi wá ni ìnìkíni ó ní ó láfọ̀ yìí ilé òsómi mọ́ lára ẹ̀ yìí òun lọ́ bá wa fún un báwọn náà bí bá wà láyé ibi táwọn bí wà kẹrìndé táwọn bí dáadé pẹ̀lú bó ṣe wà kẹrìndé wàláì tẹ́lá yọ ọ̀rọ̀ àwọn sí màá sí fáwọn ìyàwó rẹ̀ wàláì làásìm wàláì ó nífa tèmi ní kí wọ́n á jókòó tí aṣọ kí n máa fọ́ ẹ fẹ́ gba ọwọ́ mi tí mo sì torí ẹ̀ stọ́ọ̀pù kírìmù tí ń lò mọ́ kí wọ́n á ba ọwọ́ mi jẹ́ àti ọṣẹ tó wà ń lò bí bẹ́ẹ̀ bá fi fọṣọ lẹ́ẹ̀mejì yóò dà rẹ̀ gbogbo ọwọ́ rẹ̀ yóò bàjẹ́ ní kíni àyẹ̀mọ́ bá fáyín jẹ̀ mí jẹ́ o àní sórí burúkú aṣọ ọmọ ọ̀fọ̀ yìí o inú wọ́n sì máa ń sì mo ti ń kó jáde ìní ò sómi lára ẹ̀ ṣé yóò ọmọ káwa ní òní is it good I don't wanna speak o I don't wanna speak I'm also say as me talking as me dey talk I'm a day abroad but I know say all our kawu àwọn kawu wa tí wọ́n wà nílé àwọn kawu wa tí wọ́n ń gbé lọ́rin they not be there they wash their clothes by themselves o shey you get it na àwọn alágbàfọ̀ you know those people na if they help them they wash clothes even though their ìyàwó no dey wash clothes you understand me na wetin me dey talk with that one when you when you come dey wash the clothes wallahi you be hero some people wey be say na ọmọ ilé kéwì even dey pọnmi tí àbí ru igi tí wọ́n fi dey come dey cook you understand me na now me dey talk when e be say the Guinea you know say we when we be Ilorin àwọn kawuwa na Guinea na it dey like na it dey wear so the Guinea now they wan wear am because our mama wa no sabi come dey use starch wey dem dey put na alagbafo na it dey wash the cloth na it dey come put the thing you understand so when you come be ìyàwó now when you come tell dey wash the clothes you be oga forget no be me tell dey use my hand na I think dey comot the clothes inside the washing machine so sure you say wetin no be this one now na me come tell dey wash this one if me use hand you think say this one go clean dey joke now I don't like am see now you can't tell me now this one not clean this one now you can't tell me we are till they get time I don't get time oh like as it dey now you think say if na hand I tell wash am you go come dry like this if you just put the clothes jeje you get it I just put the clothes let's sit on now make I put soap here I'll just do am oyinbo wey do this you think say the oyinbo they don't know what they do they know now you can't
say waiting. Now me come to the talk. The time when me take come here. You listen that time when you didn't come Obodo Yibo. Now they'll come talk. Even you know that money they will buy from you. Say me you no come stress yourself because they know say where you they come. Now stress you want to stress yourself. What till we come they talk? So look at it. After I come out finish, I beg you. Now today you don't take. See as I tell wash the clothes. What the thing come good where? It not even kobo. We can't still get the one with they call dryer. We use it go dryer, it go mamara, it go squeeze where. So when they come put soap now, the soap go just wash am. The water there. Nobody go put the water. In fact, the washing machine that they use for Nigeria, now even they use that they stress all this wife self. Alright, the one way they use the automatic like this one. This one that they don't pass everything together. Nobody you go put water. Your own that to just open up, then put soap. This one a big one at 10 kg. You see, you just put water, you set them. If not water you want wash, you set them. If not the one where you go help you wash them. I say poverty is not my portion. Poverty is not my family portion in the mighty name of Almighty Allah. Like, when you come they use this thing now, they can't set them. I don't know, maybe the one that they use for that place, it can't be like that. But the one where they use for here, they can't do it. You won't wash the one. Now for you to just open your eyes down, you know the one where you go, you set and put. You won't wash this one now. The right and put and wash. Ele to le forward for see you the 1 minute. Now you make me come to the talk. Say that you go come use you won't wash your jeans, you get the sports shoe, everything jeans. Underwear, baby care, synthetic. You want me to the talk now? Now you know if you go your back. Our mama where they pound fufu, where they pound down. Iyan ni o je mi wogun. Wala what is say wala. At the end of the day, all the name of Omo is part of our life. Kesotori won la fi wáyé. Wọ́n jègè ara wọn àwa náà sì jègè wọn pẹ̀lú ògo láti jègè ọkọ pẹ̀lú ògo Ọlọ́run not because of my washing machine now no let me talk asalatu fo senla Muhammad ẹ dákun ẹ̀yin bàbá wa ẹ ṣètọ́jú àwọn màmá wa o gbogbo ntẹ́ ẹ bá lè ṣe láti fi lè ní káyé rọ̀ wọ́n lọ́rùn ẹ ṣe fún wọn o ẹ wo ibi tá a lu ayédélé ní wọ́n ní social media ò dáa ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ tí ń pass message wọ́n sin o bí social media ò bá dá kí lẹ̀ ń wá fún so kíní kan ò dá ajẹ́pá àwọn èèyàn ò ní gun mọ́tò mọ́nú fóònù ò dá ní pé àwọn èèyàn kẹ́ tó lọ mọ́ ní nílò handset mọ́ nìyẹn òyìnbó sáyé dọ́nù wọ́n tún ti prepare nǹkan tó máa gbé síta ní 2025 gbogbo tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ lè ṣe tó lè jẹ́ kí rọrùn kó dé bá àwọn ìyàwó yín òun ní kẹ́ ẹ ṣe o kan lè máa ṣàdúrà fún yín kọ́wọ́ yín lè máa lọ sókè àìmọye ẹlòmíì tó ti pàyàwó lápá ara sínú ilé all the name of culture all the name of ẹ̀sìn nǹkan bẹ́ẹ̀ yẹn nítorí kíni ẹ ṣe dáadáa sáwọn ìyàwó yín àwọn lọ́jọ́ ọ̀la yín àwọn ọmọ gbogbo ẹ̀ náà rí ẹ̀kẹ́ wọn á dẹ̀ máa ṣàdúrà gbogbo ẹ̀yin ọkùnrin tẹ̀ ń ṣe dáadáa sáwọn ìyàwó yín tẹ̀ ń tọ́jú ilé tẹ̀ ń tọ́jú ọ̀nà yín ò ní bàjẹ́ ẹ̀ ní kánjúkú ẹ̀ ní sárékú ẹ̀ ní mọ̀nira ẹ̀ ní mọ̀sí òsì òní mọ̀ yín mo sọ lánàá mo níyà ló ń jẹ́ mo kúndùn pọ̀nmọ́ kò sẹ́ràn kankan bẹ́ẹ̀ kí là ń bá ká òyìnbó mọ̀ wá bí nǹkan ṣe máa rọrùn bí ó ṣe máa rọrùn fún wa àwọn ọmọ wa kó mọ̀ lé kò síbi tá ànábì ti sọ wípé ẹ gbúdọ̀ fìyà jẹ obìnrin gbúdọ̀ jìyà kó tó jèrè ọmọ irọ́ ni kó ló mọ àfẹ́tì àwọn ọmọ tá à ń bí whereby tó àtàwọn ọmọ bá rí pé mọ̀mọ́ àwọn ń jìyà kí ni ẹ máa discourage wọn from pé kí wọ́n lọ lé ọkọ káwọn náà lọ́kọ but tí ò bá sí yẹn bẹ́ẹ̀ tó rí pé wow ẹ wo bí bàbá wọn ṣe ń kẹ́ ìyá wọn inú wọn máa dùn láti lè ní káwọn náà lọ lé ọkọ wọ́n máa jẹ́ good example fún wọn but tá bá ṣe àwọn nǹkan wọ̀nyí tó jẹ́ pé à ń mú lé kókókókó òun ló fà tó jẹ́ pọ́pọ̀ wọn láyé òde òní wọn ò fẹ́ lọ lé ọkọ èyí tó jọkùnrin ò fẹ́ fẹ́yàwó èyí tó jóbìnrin ò fẹ́ lọ lé ọkọ because of ìyà tí wọ́n rí
táwọn òbí wọn ń jẹ bọ̀ tí wọ́n bá ń rí ìdùnnú á wù wọ́n pé ebi bẹ́ẹ̀ náà ni màmá mi wà tó ń rí dùnnú ebi bẹ́ẹ̀ ni bàbá mi wà tó ń rí dùnnú kí ló le tó yẹn ayé ò le o but anyways it's your own decision. If anybody says something, if you like it, you take it. If you like it, you leave it, my dear. Life goes on, eh? We still continue to use washing machine. Adejeri ọmọ ajeri ọkọ àwọn ọmọ wo lálùbáríkà. Àdìsí òun ló pè wá lọ síbi kí obìnrin ó ṣe kídímà ọkọ ẹ̀. Òun ló pè wá lọ síbi kóbìnrin ó gbà fọ́kọ rẹ̀ ṣẹ́rú sọ́kọ rẹ̀. Kọ́lọ́hún ó lè ṣe kó lè rọ̀ díà. Kọ́lọ́hún lè yọ́nú. Wà ń rọ̀ díà. Ọlọ́run bá ti wá yọ́nú. Yùbáríkù. Ọlọ́run fa àlùbáríkà sáwọn ọmọ tó bá bí fún. Yóò máa fa àlùbáríkà sí. Yóò máa fa àlùbáríkà sí. Òun lọ̀rọ̀ tí mo sọ ní jẹta. Òun lọ̀rọ̀ táwọn àlùfáà wa Atayese sọ ní jẹta. Ní Ṣakí. Ní Ṣakí. Wọ́n sọ wípé obìnrin yóò wù ngbà tí ń bá ọ̀rọ̀ Fátímà bọ̀. Táwọn àlùfáà wa ń tú àdìsí Ànábì fún wa bọ̀ wá. Ìdí ọ̀rọ̀ tí Ànábì wa Muhammad sọ fọ́mọ rẹ̀ Fátímà. Ìtara ọ̀rọ̀ ti wá gbé mi. Ìtara ọ̀rọ̀ Ànábì ti dáwọn àlùfáà. Bá Ànábì ní Fátímà ìwọ ni ọ máa fọwọ́ ara rẹ dáná fọ́kọ rẹ ni o. Fátímà máa dáná lọ́wọ́ ara rẹ fọ́kọ rẹ. Má gba ó sẹ́ẹ̀pù fún un. Má gbọ́ ọmọ ọ̀dọ̀ kó. Ìtara àwọn wá gbé mi mọ́ wá ní obìnrin yòówù tí bá ń kó aṣọ ọkọ rẹ̀ sínú wọ́sí masínì ọmọ rẹ̀ onílàlùbáríkà. Ànábì sọ Atayese wa ń sọ fáwọn àjẹmọ́ yìí kí obì yòówù tí ń bá ń kó aṣọ ọkọ rẹ̀ sínú wọ́sí masínì ọmọ rẹ̀ onílàlùbáríkà. Nígbà máa wá sọ̀rọ̀ nìkan àtẹ̀yí tí bá ń gbé outgate kọ́ máa dáná fọ́kọ ẹ̀. Àtẹ̀yí tí bá ní kọ́ mọ̀ ọ̀dọ́ máa dáná fọ́kọ. Ó ti ń gbà mọ́ ẹnìkan obìnrin kan wá challenge mi pé òun gbọ́ ọ̀rọ̀ yìí àmọ́ òun gbọ́ ń tẹ́ wílò tọ́ àmọ́ èyí tẹ́ fi lé yín náà ni ọ̀dà. Èyí tẹ́ fi lé yín ni ọ̀dà ẹ ṣàánú wa. Mo ní bẹ́ẹ̀ ni mo ní ìjì ìtara ọ̀rọ̀ ló gbé. Ìtara ọ̀rọ̀ ni èyí. Òun ni wọ́n ń pè ní sábùkù lisan. Òun ni wọ́n ń pè ní slip of tongue àbí. Slip of tongue. Gbogbo ẹ̀yin obìn. Ẹ̀yin obìn. Ẹ fẹ́rí jì mí o. Ẹ fẹ́rí jì Atayese o. Ẹ sì yá fi mi. Ẹ yá fi Atayese. Ahán ló gbé mi débẹ̀ o. Ahán ló gbé Atayese débẹ̀ o. Gbogbo yín làwọn ọmọ yóò sì lálùbáríkà. Gbogbo yín làwọn ọmọ yóò sì lálùbáríkà. Gbogbo yín làwọn ọmọ yóò sì jèrè. Àlùbáríkà láwọn ẹni Ọlọ́run. Ahán ọ̀rọ̀ ló gbé. Ahán ọ̀rọ̀. Ẹni tí mo fẹ́ wí. Ẹni tó wà láàrin ìlú Atayese gbèrò. Ìwọ obìnrin máa fi ọwọ́ ara rẹ fọ òógùn tí ọkọ rẹ là sásọ. Òógùn tọkọ rẹ là sásọ ìwọ mi. Tànàbí ní bóbìnrin bá ti kó o tọ́ fọ 1,000 ládá. Bóbìnrin bá ti kó o tó fọ yóò gba 1,000. A sì ha ẹ̀ṣẹ̀ 1,000. A ha ẹ̀ṣẹ̀ 1,000. Gbogbo ògbà lọ ń ṣe lọ́hùn. Gbogbo ògbà lọ ń ṣe ọ́. Ẹnu kídímọ̀ ọkọ rẹ kọ́ fọ́sọ́ rẹ̀. Ẹnu kọ́ fọ́sọ́ ọkọ rẹ o. Pẹ̀lú ọwọ́ rẹ báyìí wọ́n ti báyìí. Pẹ̀lú ọwọ́ rẹ báwọn. Òun ní ọ̀pá ẹ̀ṣẹ̀ rẹ òun sì làlùbáríkà ń bẹ ń bẹ. Fẹ́rí ọmọ rẹ. Àlùbáríkà ń bẹ ń bẹ fọmọ rẹ. Ọlọ́run ọjà àwọn ẹ̀yọ́ lálùbáríkà o. Ahán ló gbé mi ń bẹ ni o. Àmọ́ ẹ máa fọwọ́ ara yín fọṣọ ọkọ yín káwọn ọmọ ó lè lálùbáríkà ọ̀yànjú báwọn. Ẹ máa fọwọ́ ara yín fọṣọ ọkọ yín káwọn ọmọ yóò lè lálùbáríkà. Yọ gbọ́ yín wòye báwọn. Èyí tó sì jẹ́ blọ́gà tó ń nù àwọn blọ́gà sàlàfí táwọn náà sáré gbé pé ayákùnmá wí báyìí òun mo tó ṣe yìí o. Ẹ máa fọwọ́ fọ kọ́ mọ́ ó lè lálùbáríkà. Ẹ máa fọwọ́ fọ kọ́ mọ́ ó lè lálùbáríkà. Ó yẹ kí wọn náà wá ronú ń bẹ̀ wọn kọ́ wá ní nígbà Jakmal ti ní kọ́ mọ́ ó lè lálùbáríkà ni. Kọ́ mọ́ ó lè lálùbáríkà ni. Ó yìí ti láwọn ọmọ wọ lálùbáríkà. Tó o sì fẹ́ lálùbáríkà. Gbogbo bọ́ ọba ti lè wò tó ọba àka gbogbo òwe ayé yìí kọ́ o di dókítà kó o di gbogbo nǹkan tó ọba ń bẹ lábẹ́ ọkọ rẹ ń tó jẹ́ iyì fún ọ tí ó jẹ́ àlùbáríkà fọmọ rẹ ni kọ́ fọwọ́ ara rẹ sí báyìí. Wọ́n sì máa sí ní òbí máa bẹ̀ lé tá pé ó jèrè ọmọ. Àwọn àyà yóò sì lò. Bọ́ ọba sì ní ayé ìjọ́hun tiwọn. Òkè sí ọ̀sán àlùbáríkà àmàláyé òní ni. Wọ́n bá yẹ kí bá sì ń bẹ inú ọ̀nà tá ànábì júwe fún apá àti rà. Òun ni kò ń bá sọ ọkọ rẹ kò sí báyìí. Wá kó tara rẹ sí wọ́sí masínì. Àtọmọ rẹ. Àmọ́ ọkọ rẹ. Bí bá ti ń bọ́ ọ́lẹ̀. Jòkó tí ń ní dẹ́rẹ́ gbẹ̀bẹ̀ bẹ́tírúmù. Ó wá fọ̀ dáadáa. Ó wá fa àlùbáríkà rẹ̀ tọrọ fáwọn ọmọ rẹ̀. Àwọn àyè téèyàn ti wá àlùbáríkà nù. Ànábì sì júwe fún abẹ́. Irú ẹ̀ làwọn yá yìí ṣe. Òun mọ wá tún ṣe wù. Yóò ti gbọ́ mi yé báwọn. Mo yìí ti dá padà o. Má tún bú mi má o. Mo ti sọ bí mo ti fẹ́ wí. Ahán nìyí o. Kọ́mọ rẹ̀ ó lè lálùbáríkà. Ọlọ́run ó já àwọn ọmọ yẹn lálùbáríkà.